Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí gẹ́gẹ́ bí àṣà mi. Nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ pé àkọ́kọ́ rèé tó ń come across fídíò mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi comment, kẹ́ dẹ̀ subscribe sí YouTube channel mi kẹ́ lè máa enjoy most of my program. Ìtẹ̀síwájú lórí odù tí à ń pè ní code, apá kẹrin la wà yìí, part 4. Odù ó máa kẹnu gan, torí ẹ rí àwọn western education, wọn ò lè máa sọ history wa fún wa. There is code in this tongue. Àwọn ancestors wa, mo sọnu Patrick, pé wọ́n ti fi ohùn lẹ̀ fún wa. Wọ́n fi ohùn lẹ̀ fún wa níbi oríkì, wọ́n fi ohùn lẹ̀ fún wa níbi orúkọ, wọ́n fi ohùn lẹ̀ fún wa níbi òwe. Kí ló dé tí àwọn ọmọ kùtù òjìrè tá a wá check? Ẹ jẹ́ ká ṣàwárí ara wa. Ẹ jẹ́ ká ṣe àwárí ara wa. Nítorí pé ní ilẹ̀ kùtù òjìrè, agbára tí Elédùmarè fún àwọn baba ńlá baba wa ó ju imagination àwọn èèyàn lọ. Àwọn bàbá ní pé ọmọdé tó bá sọ lẹ́nu, ó sọ àpò ìyàkọ́. Orúkọ ọmọ òun nìjánu ọmọ. Ẹni tó máa jogún kógún, ó máa pa ìtànkítàn. Àwọn bàbá wa, àwọn Olódùmarè fún wọn ní ewé àtegbò, tí wọ́n mọ lílo ewé àtegbò, tí wọ́n mọ nǹkan tó fi ń ṣe. Tí wọ́n bá ní ẹnìkan ṣe oògùn, wọn ò fẹ́ mọ irú oògùn tó ń ṣe. Oògùn lògùn jẹ́, èèyàn burúkú ni. Nǹkan tí à ń wá lọ sí Sókótó wà lápò Ṣòkòtò wa ńlẹ̀ yìí kùtù òjìrè, nípa àwọn tó mọ ewé tó mọ egbò. Tí ẹ bá lọ bá àwọn àgbàlagbà, ẹni sùn nílẹ̀ Yorùbá, kílẹ̀ Yorùbá ń pè lágbàlagbà. Ewu orí kọ́ làgbà o, kò dẹ̀ ń ṣe arúgbó làgbà. Wọ́n ní pé, Yorùbá ní pé, báwo ni wọ́n ní pé olè ò ní jàgbà kó má ṣe lójú fìrí. Kò kí ń ṣe àgbàlagbà o. Ibi àgbà àti ọgbọ́n wọ́n jọ ń rìn ni. Ibi tá a bá ti bá àgbà, ó yẹ ká bá gbọ́n bẹ̀. Ọlọ́gbọ́n o, olóye o, ibi tí a bá ti bá àgbà, ó yẹ ká bá ọgbọ́n bẹ̀. Nǹkan mẹ́ta jọ ń rìn: orí, àgbà àti ọgbọ́n. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ ìyá ni wọ́n. Ìtàn bòmíì nìyẹn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀wé ọmọ ìyá ni wọ́n. So ibi àgbà là ń borí, ibi orí là ń bá gbà. Wọ́n ní apàdé àgbàlagbà lọ́nà, a ní kábìrì àmọ̀ràn lọ́wọ́ ẹ̀. Ṣé mọ̀ bóyá ó ṣe èrè dàgbà ni? Kò ń ṣe gbogbo àgbàlagbà ló lọ́gbọ́n. Ọlọ́gbọ́n o, olóye o, ẹ wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, yá mi létí inú, kẹ wá fi gbé ìyàwó ọ̀rọ̀. Ní ilẹ̀ kùtù òjìrè, tó bá lọ wo oríkì ìdílé ẹ, ó máa mọ irú èèyàn tí àwọn baba ńlá baba ẹ jẹ́. A ní, ẹ mọ̀ pé tó bá bí ẹ báyìí, tó bá mọ àwọn tó mọ code, tí ẹ bá mọ àwọn tó mọ code, tó bá ní pé ta ló kọ́kọ́ jáwé, Olúbíkin ló kọ́kọ́ jáwé lóòótọ́. Ta ló kọ́kọ́ wágbò, ó dẹ̀ tún máa dá ẹ lóhùn, Ifá àbìkan ni. Funfun àti dúdú tẹ́ ẹ rí yẹn, wọ́n jọ ṣawo. Lóòótọ́ tí ìmọ́lẹ̀ bá dé, òkùnkùn máa paradà, òkùnkùn náà dá ìmọ́lẹ̀ mọ̀. Ọlọ́gbọ́n o, olóye o, tí o bá fẹ́ mọ̀ nípa ancestors ẹ, tó fẹ́ mọ̀ nípa ìṣẹ̀dá tó jẹ́, lọ wá ìtàn ìdílé ẹ, lọ wo ibi tẹ́ ti wá. Nǹkan tó ń fèsì, gbogbo tó ń là kọjá lọ́jọ́ ayé ẹ lé nìyí, àìlákíyèsí ni. Àìlákíyèsí ẹ ni. Olè ò ní jàgbà kó má ṣe lójú fìrí. Nǹkan tó ń fèsì sí, o ti rí sáǹpù. Ẹ rí, Ọlọ́run dá wa ní ayé débi pé wọ́n ní pé èèyàn méjì ò kí ń pàdánù rọ. Tí ẹni ta bá ń parọ́ fún ìbámu, ìwọ tó ń parọ́ mọ́ kúrò ló ń pa fúnra ẹ̀. Yes, ò níṣẹ́ lọ́wọ́, ò láàbọ̀. Àwọn tó níṣẹ́, ó máa lọ́bi iṣẹ́ láàárọ̀, ó máa dé lálẹ́, ó máa jókòó, ó máa ṣe fàájì. Ìwọ ò níṣẹ́, ó dẹ̀ fẹ́ máa ṣe bíi tiwọn. Tó bá dẹ̀ dé tọ́jọ́ ń sọ̀rọ̀ iṣẹ́, ìwọ náà máa sọ̀rọ̀. Number 1, o ti parọ́ fáwọn yẹn bẹ́ẹ̀ nípò oníṣẹ́, o tún parọ́ fún ebi àpá. Ẹ rí nǹkan tó ń pè ní fake, àgbélẹ̀rọ,
another topic for another day nìyẹn kọ́tọ́ tí ilẹ̀ Yorùbá tá bá ní pé àgbélẹ̀rọ ni kínní fake àgbélẹ̀rọ fake another topic bó mo sọ̀rọ̀ nípa odù nínú nǹkan tí àwọn bàbá wa sín ọ̀rọ̀ sí abẹ́ àwọn fún wa Ọlọ́run wọ́n ní pé àṣẹ̀ṣẹ̀ ṣe kinní kan màjèsí ó máa ṣe wọ́n bí ogun ẹjọ́ bá mi pò ẹjọ́ tó bá mú ìkọ́ pé àṣẹ̀ṣẹ̀ ṣe kinní kan màjèsí ó máa ṣe wọ́n bí ogun ṣé ẹ̀ tí mo wé yẹn pé bàbá tó wá tó fẹ́ gbakúba ó wá gba bakúba dání olófin dà lùú ó ní dikúdi lọ́wọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé tí ọmọdé bá wà tí ẹ bá máa fún ní nǹkan díẹ̀ ènìyàn fi ń mọ̀ ṣe ẹni ọmọdé tó bá mọ wẹ́wẹ́ ó máa bá gbà jẹun ó lọ báyọ̀ sí ọkọ̀ fún ẹ lówùká tó fi ń nàyàn sáré wá ló fi ń jalè ó dẹ̀ ní ìtójú tó fi ń nàyàn sáré lọ Ọlọ́run àwọn báyìí gbogbo ìmọ̀ àwọn bàbá yìí wọn ò gbé lọ sọ́run bẹ̀ torí pé nígbà yẹn a jìnnà sí wọn gan ẹlòmíì ti sọ lẹ́nu ẹlòmíì látìgbà tó ti dé láti abroad báyìí ilé wọn ti ń rùn sí gbogbo nǹkan tó ń ṣe ní ilé wọn yẹn ó jọ ṣíìtì lójú ẹ̀ ẹlòmíì látìgbà tó ti gba ẹ̀sìn kò lọlé mọ́ gbogbo ọmọ ẹ̀ Èkó ló bí wọn sí Ìdálẹ̀ ló bí wọn sí kò padà lọ sílé mọ́ ẹlòmíì ọmọ Èkó ni ó ti kúrò lÉkòó ó lọ relocate síbì kan ó bí àwọn ọmọ ẹ̀ síbẹ̀ àwọn ọmọ ò mọlé tó bá ń bèèrè pé gbolo rí àwọn ọmọ wọn mú irun wọn kí ló ń ṣe yìí náà ẹ jọ̀ọ́ náà àwọn báyìí ti ya máàpù lẹ̀ nígbà táwọn colonial master dé tó mú wọn báyìí wọ́n pa wọ́n ní wọ́n parọ́ títí irọ́ òkú irọ́ padà irọ́ lọ di òpìtàn wọ́n parọ́ títí irọ́ òkú irọ́ padà lọ di òpìtàn wọ́n lè rí wọ́n parọ́ títí àwọn bá lọ sọ pé bí àlọ́ bá wá lọ o àbọ̀ ń bọ̀ bí irọ́ bá lọ fún 20 ọdún ọjọ́ kan tẹ́ ẹ̀wọ̀n olùtọ́ máa bá àwọn alálẹ̀ ti dé tó fẹ́ gbalẹ̀ wọn padà pẹ̀lú irọ́ orí burúkú tí àwọn pípù yìí ti pa fún àwọn ìran bàbá ńlá bàbá wa ẹ lọ wá òwe Yorùbá ẹ lọ wá ìtumọ̀ òwe Yorùbá ẹ má jẹ́ ká máa manipulate àwọn pípù yìí mọ́ nǹkan táwọn ancestors we have the best culture in the whole world mo ń fi ọwọ́ sọ̀yà báyìí mo sọ fún yín pé àwọn ọmọ kùtù òjìgì àwa la ní best culture jù ní the whole world Ọlọ́run odù ló ń jẹ́ there is code àwọn code so many things in the world ẹ lọ wá òwe go and proverb yes ẹ lọ wá àwọn proverb ṣíṣíṣíṣí ilẹ̀ tó bá tójú ẹni ṣú òkú ẹ̀ ṣòro rìn àlùbálọ̀ bá lọ àbọ̀ ń bọ̀ ẹ má gbingi oró torí pé tó bá gbingi oró ọmọ ẹ máa jẹ́ ń bẹ̀ tó yẹ kó o gbọ́dọ̀ gbingi oró àfi tí ò bá ti ní bímọ ni bẹ́ẹ̀ ni a ó bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti wọn kìíní tó fi dé wọn kejìlá àwọn èèyàn mi ṣègbé nítorí báwo la ṣe ní báyìí wọ́n mi pé àwọn èèyàn mi ṣègbé nítorí àìní ìmọ̀ ní ìmọ̀ ẹ lọ wádìí ara yín ẹ lọ wá go and make a findings about your ancestors about your culture about your origin yes odù ló ń jẹ́ mò ń bọ̀ mi ò tí.